Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Hello, Uncle, I'm with you, sir. Oh God. Ṣẹ́rí ẹ̀yin kan mi fẹ́ kẹ́ máa ṣe nǹkan kan wọ́n sọ pé 4 million náà transfer sí wọn wọ́n sọ pé 3.5 náà transfer sí wọn wọ́n ní 2.5 million náà transfer sí wọn wọ́n ti lo kádàrá yín. If you believe in all those shit ṣé Lizzy Anjorin kéré nu ayé ni ṣé àǹtí Tọ́pẹ́ làbí ní 2 points ṣé àǹtí Tọ́pẹ́ làbí ní 1 million gbà lọ́wọ́ àtọ́nà ọkùnrin fún lọ́fẹ̀ẹ́ ni. Ẹ stop gbogbo kìíní ẹ stop ẹ let's call spade a spade in as much I want to retain my relationship with Auntie Tope. In as much I will never be part of people that will pull Auntie Tope down. Mi ò fẹ́ gbọ́ Aliu sọ pé 4 million. Aliu àti Auntie Tope ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. Aliu àti Auntie Tope because Auntie Tope was once an actor, an actress. Aliu is an actor. If Aliu makes any money on the fact that ó lọ bá Auntie Tope wáṣẹ́wá iṣẹ́ agent ni kò kàn mí from nǹkan Auntie Tope ṣe. Don't get it twisted. Don't mix it up, please. At Auntie Tope, at Aliu, in fact, I can push 2 of them. That was a setup. I can push 2 of them. But kókó ni wípé they are after my life. Nígbà tí mo lọ sí Ìlọrin, I was bleeding heavily. When I was going to Ìlọrin, I was bleeding heavily. I was bleeding heavily when I was going to Ìlọrin. And dé láti Ìlọrin, wọ́n tún pè wá ní pàǹtí. And dé láti pàǹtí, a tún lọ Abuja. Do you want to know how this lover is operating? And guess what? Èmi kọ́ no harm. Èmi kọ́ ni this lover ń ṣèkà fún. Àwọn material tí this lover ló ń gbé wá against yìí ni this lover ń bà láyé jẹ́. Gbọ́ mi kan tí mi sọ àwọn tí this lover ló ń gbé wá fi ṣàbúrú fún mi àwọn ló máa bí ẹ̀ consequence ẹ̀. You guys don't get it. Lizzy Anjorin ti sọ̀rọ̀ bèbí ti ṣẹ́jú. Tẹ́ bá sọ fún wa sí pé torí kan sọ 2.5 million bá ti Tọ́pẹ́ là Tọ́pẹ́ òṣèdúró ṣé 2.5 million jọmọdé owó. How many people can afford 2.5 million Nigeria of today? How many people? How many people can afford it? 2.2 million. Nigeria of today. How many people can afford it? 2.5 million. So it was well planned. Tó bá jẹ́ pé wá bá mi pa kíní iná tí ẹ̀kọ́ wá pa kíní náà mo sọ̀rọ̀ gidi. Mo ń bọ̀. Ó bá ń pa náà. Kò yẹ yín. Ṣẹ́rí mo ò fẹ́ sọ̀rọ̀. Ẹ̀yin tẹ set Auntie Tope up. Ẹ̀yin lẹ ń bring out issue. Ẹ̀yin lẹ ń drag Auntie Tope. Ẹ̀yin lẹ ń ṣépè fún Auntie Tope because kò tó tẹ́ gbé fún Auntie Tope tó ti kó sí fúnra ẹ̀yin ìtorí ẹ̀ mo ṣe ń sọ látànà wípé ẹ máa lọ síwájú ẹ má wá sọ́dọ̀ mi tèmi yé mi. Tí n bá sọ pé relationship ọmọ àtìyá láàrin Aliu àti Auntie Tope òun ni wípé Auntie Tope ti ṣe tíátà rí olórin là Auntie Tope oní tíátà làlíù tálíù bá lọ gba owó lọ́wọ́ èèyàn Aliu náà lè ṣe business wọ́n fuck up yẹn lánàá that is hazard in business but how much was their conclusion? Ṣé 2.5 ni wọ́n jọ conclude tó bá jẹ́ 2.5 ni wọ́n jọ conclude Tálíù dẹ̀ fún wọn ní 2.5 million case close business is business tó bá jẹ́ wípé 2.5 million kọ́nà àjọ agree pẹ́pẹ́ nọ́jọ agree pẹ́pẹ́ 10 million nọ́jọ agree lé lórí tí Aliu sọ 2.5 million táǹtì tó pa sọ pé ẹ lọ pé Lizzy wá tí mi ò bá gba 7.5 million tó kù mí ní bọ́lẹ̀ tí àwọn ò bá wá hùwà ọmọlúàbí a lè sọ pé àwọ̀ ọmọlúàbí àwọn òṣèlú lórí burúkú ẹ̀dá o ibi tí mo padé nínú ayé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ni mo lò ó bọ́rọ̀ ṣe máa jáde lẹ́nu mi kọ́lọ̀rọ̀ ṣe máa jáde lẹ́nu àwọn lórí burúkú ẹ̀dá o. You know how I analyze things. Business is business. No matter what, no matter how much they paid you. You don't understand? Aliu ní títí ẹ̀ àwọn tó kówó fún Aliu pé okay go and pay so amount. If Aliu decide pé òun fẹ́ ṣe business látara àwọn ènìyàn wàhálà Aliu àtàwọn ènìyàn nìyẹn. That does not mean pé wọ́n nípa Aliu níjọ́ mi kan tún gbéṣẹ́ fún because they are not in Nigeria.
Nàìjíríà òun ni mo ṣe máa ń sọ fún gbogbo wa pé ẹ jẹ́ ká tọ́jú ìwà ara wa they find Aliu worthy ni wọ́n ṣe kówó fún gba 4 million or gba 3 million 3.5 million gbà ó yá lọ fún àti Tọ́pẹ́ Àlàbí Aliu dẹ̀ dọ́dọ̀ àti Tọ́pẹ́ Àlàbí àǹtí mi alpha ṣẹ́wà pàmà mo fẹ́ kẹ́ lọ bá mi ṣe kíní kan èlò lẹ́ máa gbà iye bá àǹtí mi ẹ gbà mà business is called business. It does not stop Aunty Tọ́pẹ́ Àlàbí from doing her job. Àwọn kan ní ẹ Aunty Tọ́pẹ́ lè jèrè ọkàn mi, èmi lèmi máa jèrè ọkàn Aunty Tọ́pẹ́. Èmi lèmi máa jèrè ọkàn Aunty Tọ́pẹ́. Ok, kí ni Aunty Tọ́pẹ́ fẹ́ fún mi? Kí ni wọ́n fẹ́ sọ Tọ́pẹ́ fi jèrè ọkàn mi? Ẹ mọ iye scandal Aunty Tọ́pẹ́ táwa ti cover bí. Ẹ mọ ṣe rí Ọlọ́run máa ṣe o. Mo ń sọ̀rọ̀ brọ́dà mi kan lọ l'Amẹ́ríkà, màá débẹ̀. Ṣé mọye ìgbà mi tún wà máa san owó pé ẹjọ́ ẹ má báyé lágbájá jẹ́ ṣé rí ẹ̀yin ò mọ rízì tọ́lọ́run ṣe ń gbèrú wa ga ayé ò dẹ̀ ní láti mọ̀ àwọn ẹni bí ò ní láti mọ̀. You don't understand? I don't know anything about Aunty Tọ́pẹ́ coming here. When I wanted to use Baba Sani Ade, èmi ni mo lọ bá dádì mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mo lọ bá dádì mi mo fẹ́ bá ìsà mo fẹ́ bá ìsà. I knew nothing about it. Nígbà tí kẹ́ máa wo ṣe Ọlọ́run nígbà tá Aunty Tọ́pẹ́ turn back lánàá wọ́n béèrè fún refund ó take Aunty Tọ́pẹ́ ní 2-3 hours kó tó lè make refund Aunty Tọ́pẹ́ ní pé àwọn máa ṣe refund later ó dẹ̀ ní kó close gate àti àná lọ Aunty Tọ́pẹ́ gan ti ń gba disgrace. Àwọn èèyàn fi Ọlọ́run àwọn arúgbó pẹ̀lú ewu lórí ewu lóbò wọ́n kúnlẹ̀ pẹ̀lú omijé wọ́n fi Ọlọ́run bẹ Aunty Tọ́pẹ́ wọ́n ní Aunty Tọ́pẹ́ gbé ojú sẹ́gbẹ̀ẹ́. Àwọn èèyàn tó ń sọ̀rọ̀ sọ pé nítorí Ọlọ́run àtòrí orin ẹ̀mí àwọn ṣe ń tẹ̀lé Aunty Tọ́pẹ́ pé àwọn wá pé Ọlọ́run yẹn orin ẹ̀mí yẹn Ọlọ́run yẹn làwọn fi bẹ Aunty Tọ́pẹ́ pé àṣé Aunty Tọ́pẹ́ ò mí ní orin tó ń kọ má sọ pé no ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ you don't know what happened at that moment. Àwọn tí wọ́n kúnlẹ̀ fún Aunty Tọ́pẹ́ lánàá pẹ̀lú omijé lójú lórí ìkúnlẹ̀ láì ṣe Ọlọ́run tí wọ́n sọ pé abẹ̀yìn nítorí Ọlọ́run ibi tẹnu díẹ̀ sí òde bẹ́ẹ̀ ẹ mọ ibi tó máa go far ẹ mọ ibi tó máa lọ. Àwọn yẹn tún wọ́ọ̀sì ju social media lọ. Àwọn èèyàn ńlá èèyàn mẹ́ta péré ló dá owó yẹn 3.5 million àbí tó wá dá owó yẹn ṣe mọ orú ẹ̀dá tó jẹ́ ṣá nínú ayé ṣe mọ orú. Okay, let me tell you this. Macaroni ti rí mi rí ní December mo máa anchor programs mo máa báwọn èèyàn ṣe package mo ti sọrí èmi ni mo máa ń dìtà mí olórin tó máa lò and most of my customers are Christians. Most of my customers they are my Christians. Mo rántí pé ní 2 years ago olórin kan tá a pè bọ̀ Ìgbò ni Aunty Tọ́pẹ́ bá wọ bí lánàá ṣé ẹ mọ nǹkan tí mò ń tà ní ilẹ̀ ni mò ń tà ilẹ̀ ni mò ń tà o mi ò kì í ṣe àdótòṣì gíslọ́va o àdótòṣì gíslọ́va ò lẹ́yìn kankan lára tó bá sọ̀rọ̀ pé èèyàn ní èèyàn lẹ́yìn èèyàn mọ̀ọ̀yàn ní Nigeria of today kò sí ẹ̀mí àwọn àdótòṣì gíslọ́va ń bẹ̀ they need nobody ẹ gbàgbé ẹ̀ when we're talking about contact ẹ ra àwọn pọ́ọ̀sì tí mò ń gbé ni ẹ ra àwọn aṣọ tí mò ń wọ̀ ni ṣólóṣì ẹ̀dá ló ń gbé ni olórí burúkú ẹ̀dá ló ń wọlú aṣọ ni forget it if I don't make mouth if I don't want to talk about myself I don't want to talk about myself. They are my Christians. Tani yẹn yálàgbò ṣe wà pa ṣe èso dáadáa wọ́n ròyìn ayé tẹ̀ jẹ ní jẹ̀ta wọ́n sẹ̀ gbogbo fídíò tẹ̀ dé sí ẹ jẹ́ ayé gan o sẹ́mo tún lọ lélẹ̀ ní báyìí ẹ tí ò bá lọ àá extend hotel ni ó dà ẹ lọ rajà mi ní wáyé tí ìyá mi I love you so much let me give you a hug. Yálàgbò. Sẹ́mo ló jẹ́. Ẹ ṣe so máa get back sí gbogbo yín lálẹ́ ẹ ṣe mo dúpẹ́ ìyá mi mo dúpẹ́ o mo dúpẹ́ o.
something. Kano. Some came from Port Harcourt, from Kano ni ìyá alágbó ti wá. Some spent 2 days. Sẹ̀mó nìkan ló jẹ. Ibi tí mò ń lọ, òun lélẹ̀. Ìrọ́pọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni. Tẹ́ bá push case and fi Tọ́pẹ́ further, kò ní favour wa. Kò ní favour wa. Báwo? So ti ẹ̀yin. Èyí tó wọ́n sọ pé 2.5 náà san, 3.5 náà san, job is job. Iye tẹ́yìn àtàlíù ti jọ san, tẹ́jọ san, ó ti san. Èló làlíù gbà lọ́wọ́ àwọn èèyàn. You can make times 1 billion of it. Èló ni àlíù gbà lọ́wọ́ àwọn èèyàn. Èló ló fi jíjẹ́ fún Tọ́pẹ́ Àlàbí. That is the question. Èló làlíù gbà. Ẹ̀rí mo ẹgbẹ́ra ẹ̀rí pé mo ń lọ òkè mo ń lọ sàlẹ̀ mi mọ because mi ò prepare fèrò tí mo rí lánàá ẹ̀rí mo ń lọ sàlẹ̀ mo ń lọ òkè ìwà tẹ̀mí ní àwọn àdó tó ṣì jíṣọba òní tó bá ní ó yẹ kán ṣoríire ńlẹ̀ ayé wọn ò ní wà. They are proud, they are rude, they don't believe nínú ara wọn. They beg around, they cannot walk like Lizzy Anjorin. You don't understand? And Tọ́pẹ́, like I said, I don't need you. Tẹ́ bá wò mí àǹtí mi, you need me. Àǹtí mi Tọ́pẹ́, ṣe rí tá bá wà láàárín àwọn ará Yorùbá wa. Ṣé ń gbọ́ mi? A máa ń yọ̀pa ní fèmí. Ó dijọ́ tá bá dé Kútọ́nù àbí tá bá dé Kútọ́nù lọ́dọ̀ àwọn tí ò ń sọ Yorùbá. Ibẹ̀ everybody ti máa mọ̀ pé kò sẹ́ni tó mọ anybody. Àǹtí mi Tọ́pẹ́, kò ní fọ́nì pé ní Ìlọrin lẹ́lẹ́bẹ̀ yẹn, àwọn àfáà kan tó jẹ́ bí Fúlàní wọ́n lè má mọ̀ ní. Ṣẹ́gbọ́n nǹkan tí ọmọ Ègún sọ. Ó lóun ò ní ìdí Tọ́pẹ́ Àlàbí. Ṣé Tọ́pẹ́ Àlàbí ló ní ìdí òun? Àkọ́kọ́, in age, Tọ́pẹ́ Àlàbí jù ẹ lọ. In frame, Tọ́pẹ́ Àlàbí is well known and she has made great impacts. Rẹ́kọ̀dù Tọ́pẹ́ Àlàbí, oore tí ò common. Ó jáde ní, I think that was 90s or late, I should be around late 90s or early 2000. That record, oore tí ó common, lolúwa ṣe fẹ́mi, orin yẹn máa ta, ó máa blow gan. Tọ́pẹ́ Àlàbí ti ń blow láti gbà yẹn. Ta ló gbóhùn ọmọ Ègún gbà yẹn? In the 90s, ta ló mọ ọmọ Ègún? Okay, early 2000, 2001, 2, 3, 4, 5. Èèyàn mélòó nu yín ló mọ ọmọ Ègún rí? Ẹ má parọ́ o. Ìjẹ́gbúrò ẹ̀. Tọ́pẹ́ Àlàbí have been in the picture since late 90s. Because I won't say Gen Z. I'm in my middle 40s. So, I'm in the best position to say this story. Ṣé tá bá ń sunkún a máa ríran. Ọmọ Ègún ní ìgbéraga, ó proud. Àti I think that Tọ́pẹ́ Àlàbí really know what she's doing. She's in the spirit. Joke apart. Tọ́pẹ́ Àlàbí wà nú ẹ̀mí. Imagine owó ṣe ń fọ́. Ó lóun ò ní ìdí ẹ̀. Ṣé rí pé ẹ̀yin tẹ́ ń dáwó, tẹ́ ń support ẹ̀, àtẹ̀yin tẹ́ ń comment, ẹ̀yin tẹ́ ń share ẹ̀ṣú ẹ̀. The same thing ló máa ṣe fún gbogbo yín. Ẹ jẹ́ fún yín example. Ẹ wo kan tó ṣe fún èmi as Balógun Warriors. Gbogbo àwọn wèrè tó ń gbéra wọn ní wọ̀wọ́ tó ń ṣe yẹn sí èmi lèmi initiate ìkan tó ń pè ni wọ́n motivate yẹn pé Warriors yẹn mì ní pé ẹ máa dúró ti ẹni tẹ́ ẹ bá nífẹ̀ẹ́, ẹ máa support yẹ, ẹ máa comment nǹkan tó dáa nípa ẹ̀. Èmi lèmi initiate wọn ni mo mentor wọn. Kí Anamáyọ̀wá tó gborí wọlé kó tó wá lòun vice yẹ. Ẹni kan sòótọ́ ọ̀rọ̀ fún yín. Ẹni kí máníjà yẹn Ọlá, ọmọ alátẹnujẹ, ọmọ alájẹfẹnulẹ̀, ẹni kó sòótọ́ ọ̀rọ̀ fún yín. Ìyẹn ìkan. Secondly, P&P, brother mi, P&P bá polówó Florida. Gbogbo àti P&P ń ṣe ṣó tó ń sọpọ́tì ọmọ Ègún. Ẹ máa rò wípé ọmọ Ègún ló máa jẹ́ ìyàwó next president ti Nàìjíríà ni. That was 2021
so 2022 ní PNP really gborí wọlé tó dúró tán. PNP náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní support ẹ̀ initially ìgbà tó bẹ̀rẹ̀ sí ní bully ẹ̀ o later ní PNP náà join but 2021 PNP wà active fún ọmọ Ègùn gan wọ 2022 it was middle 2022 ní scandal PNP náà bọ́ọ̀lù ló bọ́ta ẹja ó gbowó kò gbowó náà fi ṣe gbogbo nǹkan tó ń ṣe ní máa yẹn fi lọ pẹ̀pìn irú nǹkan tó ń ṣe fún mi tó fi lọ gbé ọmọ onírẹ̀kẹ́ gbẹ̀dúgbẹ̀dú yẹn torí wọ́n gba pátánì òun lẹ́ẹ̀mejì wọ́n ṣe gbá kan wọ́n ṣe gbá o wọ́n trend so òun iná ọmọ Ègùn ó gbẹnu sí sórí ẹ̀ ṣóò 2 sí 3 ló ṣe fún mi lórí ẹ̀ tó fi win short mi mo dákẹ́ mi ò sọ̀rọ̀ lẹ́yìn tó ti kọ́kọ́ búlì mi tó ti play voice note mi tó ti ṣe gbogbo voice note 2022 2023 kankan mo fi support ẹ̀ but ibi tí mo lọ kọ́ ni ẹ̀ ìkan mo fẹ́ fààyàn ní pé ẹ wo àwọn tó ti bá ọmọ Ègùn ṣiṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tọkàntọkàn I mean tí wọ́n support ẹ̀ even start from Esabod ẹja àsòtọ̀rọ̀ Mama Lashabi tẹ́ bá lọ wo àwọn first 3 shows sí 4 shows tí Esabod ṣe fún Lizzy Esabod was praising her was Esabod thought initially wípé òun ni victim until tí Tóyìn Abraham bọ́ta torí ọ̀rọ̀ tí ọmọ Ègùn ti sọ fún Esabod tó ti parọ́ fún ó máa ń parọ́ gan-an kan mo fẹ́ fà ọ́ nìyẹn ó máa ń pa irọ́ gan-an tẹ́ bá ń listen sí tó bá sì tì í down tọ́mọ Ègùn bá jókòó tì í fún 10 minutes ó máa control brain ni ìyẹn fún ẹni tí ò bá ní mind of his own or her own kì í ṣerú àwa ìmọ̀ bí àwọn kan sì wà bẹ́ẹ̀ tó yẹ pé tẹ́ bá ń listen sí ọ̀rọ̀ ọmọ Ègùn ẹ believe pé this lady is saying nothing but the truth whereas she's lying. She's a pathological, patronetical liar. Àbí ẹ fi kún fúnra yín. Liar ṣáà ni onírọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àpọ́nlé lóyìnbó. But tó bá wà sensible enough, you'll be easily deceived the way she talk. But she like playing victim. Ẹnu yẹn ló máa ń pa. Ẹnu yìí náà ni ó lẹ́nu jù. Ẹnu dùn rò fọ́. I love this comment. Ẹnu yẹn ló máa ń pa ọmọ Ègùn. Ta ló fẹ́ associate pẹ̀lú ọmọ elépè wá ní kí Tọ́pẹ́ Àlàbí wá kọ láti inú oyún wọn lè kọ láti inú oyún fún ẹ because àwọn ọmọ inú oyún ò gbé wọn ṣépè ọmọ ọwọ́ ò gbé wọn ṣépè ọmọ òkókó òun kọ rest in peace aláboyún ò gbé wọn ṣépè ó wá ní kí Tọ́pẹ́ Àlàbí wá kọ láti inú oyún fún ẹ èmi ò blame Tọ́pẹ́ Àlàbí tí ó ṣe bọ́lẹ̀ o bí ó ṣe bọ́lẹ̀ ló ti dà because ọmọ Ègùn she's not the kind of person tí èèyàn lè associate èmi gan mo ṣe wà Ọlọ́run mi ò kò sí nǹkan tí a lè pàdé pàtí gan pàtí wo ló ń lọ ká má pàdé ni débi pé màá wá lọ lọ́bì wọ́n fẹ́ bẹ́ẹ̀ ya fọ́tò ìwọ ọmọ Ègùn pàǹtí ẹ̀wà ìwọ tó mọ̀rọ̀ sọ tó ní manners màá wá bẹ́ẹ̀ ya fọ́tò èmi Baloo. Àwọn tó lè máa kó sọ̀dí náà làwọn alátẹnujẹ bí àwọn Sodiq Shina ìyá alágbo àwọn ọmọ aṣẹ́wó Libya tó ṣẹ̀ dé láti Morocco tó dé láti Oman tó dé láti Libya tó ti táyà tó ṣẹ̀ tó padà tó ń ríbi lọ́mọ́ àwọn náà kó sàǹkárá 225 tó ló lọ lọ́ọ̀jì wọn sí hòtẹ́ẹ̀lì bí mo sọ pé èèyàn 8 ló kó sí yàrá kan gbogbo bọ́n ṣe ló wà lọ́wọ́ wa owó tó fi hàn ilé ni ẹ tó ní ẹ wo apartment irọ́ ni o apartment tó gbà is just 2 rooms kitchen dẹ̀ wà ń bẹ̀ kankan
fún èèyàn bíi 8 yàrá 2 wọn kì í ṣe fámìlì wọn ṣọkọ àtìyàwó báwo ló ṣe fẹ́ kán ṣe sùn ẹgbọ́n tí alágbo tí ẹ tètè jápa tí ẹ lóhun ti ń lọ bóhun ti ń lọ láàárọ̀ yìí because the place is not conducive kò lè gba hòtẹ́ẹ̀lì fún èèyàn kankan àwọn 8 ó dẹ̀ kó wọn sínú apartment sínú ilé kan pẹ̀lú yàrá 2 wá ní wọ́n ṣe oúnjẹ ìyẹn dẹ̀ ní pé sẹ̀wọ́n làwọn rò lánàá wọ́n rò sẹ̀wọ́n fún àwọn ó parí lọ́jọ́ tó ń ṣe bẹ́ẹ̀dé ọjọ́ òbí ẹ àwọn èèyàn wá látọ̀nà jíjìn ó tiẹ̀ lè pọ́n wọn lé so ṣẹ́rẹ́ yìí tẹ́ ń support ọmọ ègùn mo sọ́ọ̀rì fún yín o tẹ́ ẹ̀ bá fọ̀rọ̀ tèmi kọ́gbọ́n ẹ̀ fọ̀rọ̀ P&P kọ́gbọ́n ẹ̀ fọ̀rọ̀ Anamáyọ̀wá kọ́gbọ́n ẹ̀ fọ̀rọ̀ godmother before ọba ńlá àwọn tagbọ́ ti kú yọ̀ ẹ̀ fọ̀rọ̀ yẹn náà kọ́gbọ́n so gbogbo wa yẹn sìn we are betrayer no mo béèrè question lọ́wọ́ ẹ̀yin Baloo ni o ṣé gbogbo wa yẹn sìn bó ṣe ń paint pé òun yẹn ni saint gbogbo wa yẹn ni betrayer bí igi eléyìí ò da oyọ́nà tọ̀hún ò da oyọ́nà ohun tí ò jẹ́ ká gbo ẹ jiná nìyẹn ọmọ ègùn torí o ò lọ́pọlọ o ò dẹ̀ tún lọ́kọ tó lè sit ẹ down tó lè fún ẹ lámọ̀ràn torí yẹn náà ọ̀lẹ́ ń tẹ̀ láàfáà ẹ ti jọ ríra yín ẹni bí àwọn onírà àwọn òhe lọ̀rọ̀ yìí méjèèjì ìkan ò gbé kan bí tí kan bá gbé kan ni ẹ ní máa ṣe surprise ara mọ̀ǹdà surprise òṣì ara ta mọ́ra yọ̀ fúnra yín so àti Tọ́pẹ́ Àlàbí I really appreciate you for you not coming down ṣe gbọ́ bó ṣe ń backslide yín ẹ gbọ́ bó ṣe ń báṣì yín ó lóun ò nídìí báyìí lẹ́yìn nídìí òun àbẹ́rí tó ló bá gbé lóòótọ́ lóyún Tọ́pẹ́ Àlàbí tiẹ̀ wá lọ humble ààrẹ tó wá kọ láti inú oyún títí dọ̀mọ́ ọwọ́ o nírú èní ìsìn ó lè ní 50 million lòun fún Tọ́pẹ́ Àlàbí ó lè lòun sanwó ilé ibi tó ń gbé ó lè lóun gan lòun bọ́ ọkọ ẹ̀ àwọn irọ́ tí Lizzy Oṣó máa ń pa fún yín lórí social media nìyẹn she's too full of herself she's very proud so that is why you guys have to be careful ṣé ní gbogbo àwọn ọmọ tó ń bú mi tó ń ṣe show fún mi tó ń pè bàbá wọn lólè tó ń ṣe oríṣiríṣi yẹn òun ló initiate wọn pàápàá ilé tó wà ní Germany bíi Z-Dog aṣẹ́wó Libya gbogbo àwọn roommate ẹ̀ tọ́jọ́ san 16,000 dinar ní Libya fún madam tó gbé wọlé gbogbo wọn wà ní bọ́ọ̀sì mi ò ráyè tiẹ̀ ni kó má dàbí pé èèyàn ń tú àṣírí obìnrin pé èèyàn ń bá yí obìnrin jẹ́ àwọn voice note yẹn ó ugly tẹ́ bá gbọ́ báyọ̀ pé wow so torí pé mo mọyì obìnrin mo fún àwọn alálùbáríkà obìnrin kan wà àwọn obìnrin dáadáa wà tó ń dúró ti ọkùnrin nígbà tẹ́yìn kan tẹ́ bá rò pé bóyá orí yín ó wojú apá yín lọ ó ní mi ò ṣe fẹ́ máa sọ̀rọ̀ obìnrin lọ títí délẹ̀délẹ̀ tẹ́ bá gbọ́ voice note àwọn tó ń jọ sanwó fún madam láti Libya ọjọ́ tó kúrò Libya tó kọ́ ọmọ 2 lọ gbọ́ orí omi wá sí Europe gbogbo àwọn tó ń jọ kọjá gbogbo ẹ̀ voice note gbogbo ẹ̀ wà nílẹ̀ but I decided not to because those voice notes had ugly kò yé yín sí o mo ṣe ń wò gbogbo irọ́ tó pa wọn tó ṣe ẹ ń pè sórí iṣó ọmọ ìgbọ́njọ́ ń ṣèrà o mo ṣe ń wò ràn Europe ló bò wọn láṣìírí I'm telling you so irú yẹn nìkan lẹ lè rí pẹ̀lú ọmọ ègùn èèyàn owó lẹ tún rí tó jẹ́ speaker àbí nǹkan tẹ tún rí pẹ̀lú ẹ̀ nobody àwọn èèyàn gidi láwọn tá a jẹ́ gbòógì náà ló ti bẹ́ sí bó ṣe bẹ́ sẹ́sà bọ́ọ̀dù nìyẹn tó dìpẹ́ sábọ̀dù wá gbé kándù takọtabo jáde fún ẹ tó bẹ́ ìpè fún ẹ anyway a kì í sọ síbẹ̀ ká kú síbẹ̀ a lè nítorí àwíjàre kí tó tán lẹ́nu a máa sọ fún ẹ so tó bá dẹ̀ wá gbọ́ for your own good tó bá dẹ̀ lóòfẹ́ gbọ́ èmi kọ́ ni bàbá ẹ̀ o kì í ṣe ìyàwó mi ò dẹ̀ lè ní ẹni girlfriend in fact
o ò lè introduce anybody sí mi gan, mi ò lè mọ̀yàn kan mọ́ ẹ̀ sì tó jẹ́ kí n nísìn kí n tiẹ̀ wá súnmọ́ ẹni àjọyọ̀ because mo rí pé ẹni àwọn tó sọ̀rọ̀ àǹdẹ̀gùn they are not telling you the truth because o ti realize the mistake ẹ̀ till now. So therefore a máa wòra wa lọ́ọ̀kan náà ni nǹkan tó jẹ́ kí n yọ pé mi ò fẹ́ dá sọ̀rọ̀ yìí mọ́ látijọ́ yìí nǹkan tó jẹ́ kí n dá Sele tí mo kàn fi sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé irú ẹ̀ ti pọ̀ jù. Mo dẹ̀ wá rí pé o fẹ́ silent àti Tọ́pẹ́ Àlàbí o fẹ́ bà orúkọ wọn jẹ́. Kí ló kan ọ̀rọ̀ Àjànàkú nú ọ̀rọ̀ àti Tọ́pẹ́? Àtọ́dún wo ni kéèsì Àjànàkú ti dáì lórí social media? Kí Facebook tiẹ̀ tó dé máa lọ́rọ̀ Àjànàkú láyé rédíò station kankan náà ti sọ̀rọ̀ Àjànàkú ńgbà yẹn. Ó ṣẹ̀wà ó tún wá mẹ́nu ó fẹ́ kó máa búlì Tọ́pẹ́ Àlàbí, ó fẹ́ káwọn èèyàn lọ máa wú ọ̀rọ̀ Àjànàkú yẹn kó lè fi máa búlì Tọ́pẹ́ Àlàbí. Nǹkan tí ọmọ ègún plan nìyẹn, òun ló fi ń sọ̀rọ̀ lọ síbi ọ̀rọ̀ Àjànàkú. Kò dẹ̀ sẹ́ni tó rán ẹ, gbogbo yẹn is a dead story. Àmọye àwọn pastor àwọn prophet míì gan táṣírí wọn ti tú títí kéèsì tí wọ́n tún wọ́ọ̀sì ju Àjànàkú lọ. So Tọ́pẹ́ Àlàbí ò ní scandal kankan tó ta lè fi blame ẹ lọ títí náà. No, ó ṣe wedding fọmọ ẹ recently, a rí bó ṣe ṣe. Ìwọ náà tiẹ̀ ṣe wedding fọmọ ẹ. Ìyábọ̀ Òjó ń sìn ọmọ tí ẹ máa ṣe wedding ní on the 17 oṣù yìí. Ìwọ tí a kàn gbọ́ fùmùfùmù ní ọmọ ẹ tó wà l'Amẹ́ríkà wọ́n ló ti bímọ, wọ́n ní ibi tó ti ń fọlẹ̀ ni wọ́n ti gba ndọ́gì ló ti ṣe ipò oríṣiríṣi la kàn ń gbọ́. Ó dẹ̀ pé rí pé ọmọ ẹ fẹ́ mọ́kọ wálé o, wọ́n fẹ́ ṣe introduction o. Wo Ìyábọ̀ Òjó tó ń pè lọ́lẹ̀ tó ń bú tó ń sọ̀rọ̀ sí, wo adúrú oríire tó ti ṣe. Wo ẹni tó fẹ́ ìyẹn ti engage fún ọ̀bọ̀n yẹn ti engage ọmọ Ìyábọ̀ Òjó bí ẹ̀ẹ̀mejì with diamond ring. Ó ti ṣe Nkan wedding, wọ́n ti ṣe Muslim rite, wọ́n ti ṣe oríṣiríṣi, kódà wọ́n ti ṣe registry nílùú wọn. Wọ́n kàn fẹ́ wá ṣe traditional wedding. Wọ́n fẹ́ wá mú culture wa ṣe, wọ́n tún fẹ́ wá promote culture wa. Look at that. That was big. That was massive. Lisoso sọ pé it's massive baby. Lisoso má máa wò mí bẹ́ẹ̀ yẹn, sọ pé it's massive. That is massive. Ìtí Priscilla fẹ́ ṣe yẹn is massive baby. Èwo ni wọ́n ti ẹnu yìí náà ni. Kókò wa máa ṣàlàyé ni. O fún àwọn mẹ́wàá ní márúwá, o fẹ́yàn méjì lé ọ̀kadà, o ra kúrúgbé fẹ́yàn kan, o ra ọkọ́ fẹ́yàn kan, o ra ráìsì fún ìyá Sílífà, ìwọ ló dá ìyá Kàmọ́rù lókòwò. Àwọn irọ́ tá evidence. Na only explanation. You could just explain. We no see any evidence. At least tí evidence bá wà, ẹ máa gbọ́ látẹnu irú àwa yìí. But this lady have no any evidence. It's just full of talk, blah, 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 blah. Blah, 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 blah. No evidence. Ìyẹn lẹ wá ń jókòó tì, ẹ̀yin tẹ́ ń support, ẹgbọ́n tó sọ fún yín, ó lóun ràn yín iṣẹ́, òun ò ń ṣe birthday, ẹ̀yin lẹ ṣàjọjú ràn, ẹ̀yin lẹ jẹ́ kí Tọ́pẹ́ kó wá yẹ̀yẹ́, àbí kí Tọ́pẹ́ náà kó gbá defense fún rẹ̀. Ẹ lẹ̀ jẹ́ kí Tọ́pẹ́ Àlàbí kọ láti inú oyún, kò ràn yín iṣẹ́, ẹni pé kò gba sí àgan, kò ta tẹ́ǹtì fún yín tẹ́lẹ̀ jókòó, gbogbo yín kàn hang around níbẹ̀ ni lẹ́ẹ̀kó sábẹ́ lẹ́ẹ̀mọ́ àgbẹ̀ ògiri káàkiri. Kó má tiẹ̀ lè gba tẹ́ǹtì, kó ṣe tẹ́ǹtì wájú bẹ̀ tó mọ̀ pé àwọn èèyàn máa wá, olóòṣè bẹ́ẹ̀ de wọn kò dẹ́bìlì àwọn èèyàn máa wá kí ẹ, kó tiẹ̀ ṣe tẹ́ǹtì kó àga sí ibi táwọn èèyàn lè jókòó irọ́ ni. Ìgbà tó lóun ṣe interview ní ọ́fíìsì náà àbí nǹkan, ẹ bó ṣe lé àwọn adults, full adult, Ọlọ́run má ṣe jẹ nírú ìyàwó bẹ́ẹ̀, àwọn obìnrin tó kóra wọn, àwọn sọ̀gbọ̀, àwọn sọ̀mbọ̀dẹ̀ obìnrin tí wọ́n ṣe níyàwó. Mi ò lè ní ìyàwó kó wá lọ máa ṣe dọ̀gọ̀dọ̀gọ̀ tẹ̀lé irú wọ yìí. Màá sọ nígbàdí ni, àbí kó padà sílé bàbá ẹ̀. Gbogbo yín bá àwọn obìnrin adult sọ̀rọ̀, tọ́jú ọmọ yẹn o, ẹ tó sọ̀rọ̀ kó bọ́ta o, ẹ má sọ̀rọ̀ o, ẹ má ṣe ṣáṣọ̀rọ̀ kì náà wà ní. Àwọn tó lọ kí president gan ní aṣọ̀rọ̀, wọn control wọn bẹ́ẹ̀ yẹn. Àwọn tó lọ kí governor ní state house, wọn control wọn bẹ́ẹ̀ yẹn. Who are you tó wá di ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o, ẹ bá fẹ́ sọ̀rọ̀ kó bọ́ta, ibo lẹ́yìn ti wá, ta lẹ́yìn, kíní,
That's so full of herself. What if? Oh, sugar. Baloo, calm down. Baloo, calm down. Mo imagine bóyá girlfriend àbí ìyàwó mi kan. Mo kàn imagination ni o, mi ò lè rú rẹ̀ láyé mi o. Kó wá jẹ́ kó wà lára àwọn obìnrin tó ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn. It's either she blocked you that yesterday and she will put in writing pé òun ò tún ní bẹ́ẹ̀ ṣe mọ́, òun ò ní comment orí show ẹ mọ́, òun ò ní sọ nǹkan pa ẹ mọ́, or kó máa lọ lé bàbá ẹ̀. Because mi ò lè fẹ́ obìnrin tó máa ṣe dọ̀gọ̀dọ̀gọ̀ tẹ̀lé obìnrin bíi tiẹ̀. Tó bá ṣe tó wá jẹ́ ìyàwó president tó yẹ pé ó ń bá ṣiṣẹ́ ẹni tó jẹ́ pé personal assistant àbí PA to the governor, màá mọ̀ pé ẹnu iṣẹ́ ẹ̀ ni. Èwo nígbésí ayé arìndìn tẹ́yìn dìde tẹ́ ń kóra yín jọ tẹ́lẹ̀ ń support ẹ̀ tẹ́ lọ́ ń fi ẹ̀sìn awóró tẹ́ lọ́ ń fi ra yín ṣe. Ṣé ẹ̀ lẹ́bí ni? Oh my God. Ó dùn mí díẹ̀ o. Ó dùn mí. No. It's Germany, that is scheiße. It's scheiße. Wọ́n lè má mímí náà. Bẹ́ẹ̀ mi ṣe máa ronú nìyẹn. Bàtí mi tọ́pẹ́. Ẹ mọ bísínẹ́sì kan tó máa ń fún yàn ní fèmù tó ju iṣẹ́ tíátà lọ. Ṣé kí n sọ fún yín? Iṣẹ́ méjì ni. Tó máa ń fún yàn ní super fame. Iṣẹ́ méjì sí mẹ́ta ni. Lọ́lákọ̀ọ́kọ́ tó bá ń ṣe property. Ó máa jẹ́ kó wà highly collected. Blogger ló sọ ẹ́ di rubbish property wèrè àwọn ènìyàn ńláńlá. Èèyàn mélòó ló ń ra lẹ̀ lọ́wọ́ ẹ̀? Number 3 ni ìyẹn wà. Tó bá ń ta gold. Ó ní lẹ́bù gold tó ń ta rẹ̀. Another ball game. Sórí tó bá wá ń ta aṣọ. Tó bá máa ń tarú nǹkan tí mò ń tà yẹn. Because most people that patronize me àti Tọ́pẹ́, some of them don't even understand my language. Some of them are French speaking kí lorúkọ ẹ̀. So orí customer wa tó máa ń wá láti kí ni ẹ̀. Àtọ́pẹ́ ẹbẹ̀ lọ́wọ́ àwọn èèyàn. Ní Áfíríkà yìí, ṣàṣàníyàwó president tí òun patronize mo era kéré tó pínpín ní Áfíríkà, mo sọ Nàìjíríà. Some of them don't even understand my language. Some of them don't even know me as Lizzy Anjorin tó ń ṣe film. They know me as fashion icon. Fashion icon. No, ngbọ́ ní this love agbe báwọn. You understand? So èmi ò ní dìí. Èyí mẹ́sàn ọdún. Ẹ mọ̀ ọkọ tèmi ò fẹ́. Gíslọ́và kárí ibẹ̀lẹ́ tí máa mọ̀ pé Gíslọ́và ló ṣiṣẹ́ yẹn. Kò ní kárí news yẹn kan. Gíslọ́và. Ngbà tí ò ti rí gold yá, kò rí pọ́ọ̀sì yá. Ẹ mọ̀ pé photoshoot wa yẹn le jù. Bẹ́ẹ̀ de photoshoot yẹn. Mo sọ̀rọ̀ fún yín ẹ̀ bá bẹ́ẹ̀ rí. Wo Facebook. Second. Amẹ̀bọ̀ Gíslọ́và. Ebi òun ló operate méjèèjì. Ọ̀rọ̀ brọ́dà mi tí mo sọ̀rọ̀ bọ̀dọ̀ láníyàn. Mi ní gbàgbé. Mo bá múra. Mo di ẹrù láti Nàìjíríà. Nígbà tá a débẹ̀, tá a dé Amẹ́ríkà. Wọ́n bá sọ wípé àwọn kọmitì àwọn ṣe meeting. Wọ́n ní kó má fún Lizzy ní award. Ó ní ẹ̀gbọ́n mi kan tó súnmọ́ àti lọ lálàá. Àti ẹni bọ̀dá ẹni olórí burúkú kọmitì wo ló ní kẹ́ má fún Lizzy ní award. Àwọn tẹ́ ti ń fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàwọn tẹ́ fẹ́ fún yìí èwo ló tó Lizzy, èwo ló ṣe gbẹ́ bọ̀dá yìí ṣáà sọ̀rọ̀. Ó ní àwọn ọkùnrin kan tó wọlé láti New York because nígbà tí mo ti ń polówó lórí IG gbogbo àwọn fans mi láti New York everywhere gbogbo America wọ́n ti ń fly in wọlé 2-3 days àwọn èèyàn ti ń wọlé sí venue yẹn. Ó kàn yẹ everybody lẹ́nu pé fún Lizzy láwọ́ọ̀dù kẹ. Ẹ wá mọ nǹkan tó wá dùn mí jù. Ṣé ẹ mọ̀ pé orí mi ni mo fi gbé àwọ́ọ̀dù lọ láti Nàìjíríà lọ. Èmi ni mo san millions of naira kì í ṣe millions. Owó tó charge mi pẹ̀lú owó ẹrù mi was 1.3 million then ní airport.
1.3 million ni mo fi clear ni mo fi gbé extra luggage award aṣọ gbogbo ẹ̀ mo tún wá wọ first class ìyá ò tó yà mo tún wá gbé stretch limo ngbà tí ọ̀rọ̀ ẹ̀ ṣàpọ̀ náà bá pè mí jáde láàrin èrò ngbà tó ń nominate mo bá gun orí pódíọ̀mù Lọlá Fádúrì wà nù sórí sí èmi ní fún Lọlá Fádúrì ṣe ń gbọ́ òtítọ́ ọ̀rọ̀ yìí mi ìbẹ́ẹ̀dẹ̀ lọ kankan sọ mi ìbẹ́ẹ̀dẹ̀ lọ kankan sọ náà bá ní placard dà náà bá ní àwọn play náà bá ní àwọn ṣe ti Lizzy àwọn èèyàn wò pé ẹni tó ẹ mọ̀ kí wọ́n fẹ́ ṣe pàtí kẹsọ́ pókè gbogbo àwọn èmi ni ọ̀ṣà kéèyàn múra fún gbogbo you cannot understand what these people have done to me. ṣé nígbà tí n bá rí àtìlẹ́ máa ń gbọ́ tèmi nígbà tí n bá mẹ́pèsè fáwọn ọmọ tiwọn náà mọ̀ tó ń ṣe fáwọn ọmọ mi. Mọ̀ èèyàn kan sọ pé ìdè pay me kò pay ní ọmọ ìyá mi ṣáǹtì Tọ́pẹ́ jẹ́ California Paradise City ṣáǹtì Tọ́pẹ́ lè ra ilẹ̀ lọ́wọ́ mi mi ni wọn lówó ẹ̀ o don't get it twisted o kò gbó èmi ó dà nínú kéèsì àti Tọ́pẹ́ àti Ìlọrin èwo lẹ rò kó dùn mí jù ṣé o mọ̀ pé Ìlọrin yẹn tí ò bá sí Ọlọ́run tó dúró fún mi ó mọ iye oṣù tí kinní lò níbẹ̀ ta lọ lọ́rùn ó mọ iye oṣù tí ta lọ lọ́rùn lò nílọrin Yàyà Gàmbàrí ẹ lọ bèrè ayé lọ́wọ́ Ìlọrin kẹ̀ ẹ ló lóró fọ Ìlọrin kẹ̀ àwọn ọmọ tó ń fún lówó gbogbo yín tẹ wá fi bad comment ilẹ̀ sí bí wọ́n máa ru òkú yín lọ fáwọn òbí yín ni gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run gbogbo yín tẹ fi bad comment ilẹ̀ bí wọ́n máa ru òkú yín lọ fún àwọn ọmọ yín èyí tó bá ti bímọ nú yín bó bá bígbọ́ ọmọ wọ́n máa ru òkú ọmọ wá bá yín lẹ́yìn agbára àwọn tó nílé ayé àdàbí tí ń bá ṣẹ̀yìn àdàbí tí ń bá ròyìn ló kù àdàbí tí ò bá ṣe wípé nítorí pé fẹ́ tọrọ aṣọ fẹ́ tọrọ góòlù èpè ẹ kó padà sí ẹlẹ́nu torí pé omi tá a fi sẹ́yìn kì í mẹ́yìn lára èpè ẹ kó padà sí ẹlẹ́nu àgbọ̀ ẹ kókó sì dànù. Lọlá Fádúrì wá bá mi lóòótọ́ wọ́n ti káńsù ẹ. Lizzy kí ló ṣẹlẹ̀ lánàá àwọ́ọ̀dù wa dà mo láwọ́ọ̀dù wa nù. ó dàtọ̀ àwọ́ọ̀dù ẹ wà ní Sàǹfàrà ó lọ Nasarawa kó lọ gba àwọ́ọ̀dù ẹ omi tá a fi sẹ́yìn kì í mẹ́yìn lára gbogbo ìpè tí ọmọ ègún sọ lórí iṣu ẹ̀ inú yàrá ẹ̀ àti inú ilé ẹ̀ ní ìpè yẹn mọ ló dúró sí kò ní ṣe lórí ẹ̀yin fáǹsì mi kò ní ṣe lórí èmi náà kò ní ṣe lórí ẹ̀yin gbogbo olólùfẹ́ Baloo so ibi tá a máa fi àdàgbà ètò yẹn kọ̀ sí nìyẹn.